nítorí ìbò 2026 ẹgbẹ́ òṣèlú PDP Ọ̀ṣun di MTN, wọ́n ní ibi tí Adeleke bá ń lọ làwọn ń lọ. Pẹ̀lú awuyewuye pé ó ṣeéṣe kí gómìnà Adémọ́lá Adeleke fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lọ́sùn lọ sínú ẹgbẹ́ òṣèlú APC, àwọn adarí ẹgbẹ́ PDP ti ṣèlérí pé àwọn yóò tẹ̀lé lọ síbikíbi tó bá ń lọ. Ọjọ́ Sátidé tó kọjá làwọn adarí ẹgbẹ́ náà sọ fún Adeleke pé gbogbo ìgbésẹ̀ tó bá gbé ló tẹ́ àwọn lọ́rùn, digbí làwọn yóò sì dúró tì í nínú ẹgbẹ́ òṣèlú tó bá fẹ́ lọ. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde látọ̀dọ̀ agbẹnusọ gómìnà Malam Rasheed Ọláwálé ṣe wí, gbogbo àwọn adarí yìí ni wọ́n sọ pé adarí rere ni Adeleke, àwọn sì mọ̀ pé kò lè kó àwọn ṣìnà. Aṣojú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àgbà, ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀, ilé-ìgbìmọ̀ asòfin Ọ̀ṣun, àwọn kọmíṣánná, àwọn olùdámọ̀ràn pàtàkì àtàwọn alága kánsù ni wọ́n wà níbi ìpàdé tó wáyé nílùú Òṣogbo náà. Wọ́n fẹnukò pé lóòótọ́ ni gómìnà ń ṣe ìfikùnlukùn pẹ̀lú àwọn ìkan nínú òṣèlú orílẹ̀-èdè yìí lórí ìgbésẹ̀ tí yóò gbé, síbẹ̀ gbọ̀ngbẹ̀n làwọn yóò dúró tì í. Àwọn tó tún wà níbi ìpàdé náà ni Yèyé Dúpẹ́ Adeleke, Alhaji Kamarudeen Ajíṣàfẹ́, Sunday Bisi, Ọmọọba Ọlágúnsóyè Oyinlọ́lá, Sẹ́nitọ́ Olúwọlé Àlàbí, Alhaji Fatai Akínbádé, Alhaji Tajudeen Ọládépọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.